ọ̀rọ̀ image of ṣe ṣe embarrass ara in reception. That's why I told you guys to come in. I don't share. Yomi, please. Jọ̀rí tó yọ lọ. Tí wọ́n fẹ́ máa sọ ọ̀rọ̀ máa là dáadáa. Kó wá pọ̀. Mo wá sí hospital, mo dẹ̀ wá sí reception as a gentleman. Nígbà tí mo gbọ́ pé nǹkan kan ṣọmọ mi. Ó gbọ́ bí ìyàwó mi, ó ṣe bẹ̀rẹ̀ sí embarrass mi ní reception ẹ̀. Don't say that. Dr. Yomi, ìṣẹ̀lẹ̀ kò lè máa bá wọn lóde. Ó ti kó ìṣẹ̀lẹ̀ ó ti kó dédé nìyẹn. Ó ti kó déta nìyẹn. Ṣé o gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀? Ṣé o gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀? Ẹ wo ẹjọ́ tó lọ́wọ́ Dr. Yomi, ẹ jọ̀ọ́ kí ló ṣe ọmọ mi? Ní tèmi fẹ́ mọ̀ nìyẹn. Ẹ ṣàlàyé fún mi. Ọmọ yẹn ti wà. I don't know, kàn sọ oríṣiríṣi nǹkan ní ara ẹ̀ ń gbóná. Ọmọ mi wá depressed. Honestly, Àtúntò kí ló ṣe? nǹkan tẹ̀ ń ṣe níwájú mi gbogbo ṣé kò ní jẹ́ kọ́ ọmọ wá depressed. Mama sọ wípé mama. Bánjí, ìwọ ló fa depression fọmọ mi. Ṣé o gbọ́ bó ṣe ń sọ̀rọ̀? Ọ̀rẹ́ mi Ṣé o gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ pé mo fa depression fọmọ? Ọmọ ọdún mélòó lọmọ tó máa fa depressed? Ṣé o fẹ́ bẹ́ẹ̀ ṣe kò náà wọ́n bẹ̀rẹ̀? Ẹjọ́ gbogbo ìgbà ni ọyẹ máa mú ní kòkòrò. Àwọn máa gbẹ pàgọ́ ojú ẹ̀yẹ máa fà yàyà. Ṣé o gbọ́ bó ṣe ń sọ? Irresponsible ọ̀gbà. Tó o bá responsible nínú ilé ni gbogbo òṣì tó kọ́ra ẹ sí òní lu. Ẹjọ́ dọ̀kọ̀ mi, ẹ má bínú ẹjọ́ Ọlọ́run ẹjọ́. Kí ló ṣe ọmọ mi? Ẹjọ́ nǹkan bá ṣe ọmọ mi mo fẹ́ gbọ́ ìlà ìgbògbò ẹjọ́ òṣì. Ẹjọ́. Ìwọ ló ń ṣe ọmọ ẹ. Dr. Yomi. Ọmọ di depressed. Ọ̀rẹ́ ìwọ ló ń ṣe. Ṣọ́kùnrin lélẹ̀. Ọkùnrin ẹlẹ́jọ́. Mo gbọ́ ẹlẹ́jọ́. Mo fi ọ̀rọ̀ bá tèmi jẹ́ torí pé ọkùnrin mi. Ṣé máa Ó máa ń sọ pé ọkùnrin máa sọ̀rọ̀. Abájọ tí gbogbo àwọn ọkùnrin ní ṣáájú obìnrin kú dànù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Ọkùnrin mi má bínú. Kí ló ṣọwọ́ mi? Ọmọ àgbẹ̀rẹ̀ ló sùn. Èwo tó kí ló ṣọmọ ẹ? ọmọ yẹn ò kọ́ lé ẹjọ́.